òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jayé lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. pẹ̀lú wòlíì àgbáyé ni wòlíì ọlọ́run alààyè Prophet Wale Olagunju nílùú Ìbàdàn wòlíì tí kì í wẹ̀. bàbá lónìí tá a fẹ́ gbéyàwó náà ni nǹkan tẹ́ pé ó ti ń jà rìnrìn ní agbo ìgbàlà ti Jésù Kristi nípa ìdámẹ́wàá táwọn èèyàn ń pè ní tithe. Àwọn kan ní kò dáa, àwọn kan ní kò dáa, àwọn kan ní ẹni tí ò bá sún ìdámẹ́wàá ègún bẹ fún, àwọn kan ní ìdámẹ́wàá o ṣàká máa jẹ nígbà táwọn ìgboro. Ìdámẹ́wàá ara báwo ló ṣe ládọ́dọ̀ sí so dáa àbí kò dáa, àti pé ṣé Bíbélì fi ìdámẹ́wàá múlẹ̀? ṣáàrí nínú ìgbé ayé tèmi, I will be telling people wípé èmi ò gbàdúrà kí ayé mi tako ohun tí ó wà nínú Bíbélì. Mi ì sì gbàdúrà kí ayé mi tako ohun tí mò ń preach. In the actual sense of it, in the Old Testament, ìdámẹ́wàá wà níbẹ̀. Ó wà ní Bíbélì. Ó wà níbẹ̀. Ìdámẹ́wàá wà níbẹ̀. Ohun méjì ni màá sọ papọ̀. Ó sọ̀rọ̀ nípa ìdámẹ́wàá, ó sọ̀rọ̀ nípa àkọ́so èso irúgbìn wa. First fruit. First fruit. Now, but nínú Old Testament, ibi tí àwọn tí wọ́n protect àwọn pastor tó ń pariwo ẹ̀, ibi tí òye wọn lélẹ̀. Nínú Old Testament, kò sí Church of Christ níbẹ̀. Ohun tó wà níbẹ̀ ni wípé the gathering of the Israelites, àwọn ènìyàn Ọlọ́run ló wà níbẹ̀. But nígbà tí Jésù dé, òun ni founder of the church. He is the founder of our faith. Kò fọjọ́ kan gba ìdámẹ́wàá. In the New Testament, Jésù àti àwọn apostoli wọn ò gba ìdámẹ́wàá. Ìgbà nínú Matthew 23:23 wọ́n sọ̀rọ̀ ìdámẹ́wàá bẹ́ẹ̀. Ó ní èyí kan tó jẹ́ kókó, ìdájọ́ òtítọ́, ìgbé ayé ìwà mímọ́. Ẹ̀yin ò sọ. Kí ló dé tó jẹ́ pé ọ̀ràn tí ò tó nǹkan ìdámẹ́wàá lẹ wá ojúmọ́ kankan. So tẹ́ bá rí pásọ̀ kan tó ń gbé ọ̀rọ̀ ìdámẹ́wàá pé tẹ́ ẹ̀ bá sọ ìdámẹ́wàá ẹ̀ lè wọ ìjọba nù. It's not rooted in the word of God. Kò mọ ohun tó ń sọ. Pé nítorí yẹ ká máa sọ ojú ọ̀rọ̀ ìdámẹ́wàá lọ. Ok, ẹ wo orílẹ̀-èdè wa nísìnyí. Ìdámẹ́wàá tẹ́ wá gbé sókè. Òun ló bá church yẹn lénìí. Tó wá di pé owó. Ok, ẹ jẹ́ ká gbé. Kò sí ìdámẹ́wàá nínú New Testament. Ok, wọ́n sọ̀rọ̀ first fruit. First fruit sẹ́yìn gbé jáde. Irúgbìn ni wọ́n pè ohun tí a gbìn ni. Tí a bá dáko, tá a mú níbẹ̀, tá a lọ fún àlùfáà. Ṣé pé a tún lè padà sóko yẹ? Ká tún lọ mú níbẹ̀. Ṣé first fruit, you are telling me pé my first year salary kí n kó fún ẹ? Your first year salary does not belong to any pastor. It belongs to you only. The pastor tó ń gbà. I stand to be quoted. Tẹ́bárí pastor tó ń gba first year salary any member of the church. Ó lè ní. Ó tó tẹ̀mí gan-an tó ti tómi ná. Ó lè ẹni Wálé Ọlágúnjú àtúnṣe pé ó lè ní. Why do you do that? Okay, ẹni tó ti fowó ṣe Christmas, ó ti fowó jẹun, ó ràjọ, ó sọdún, ó wá di January, kò sówó kò sí kankan lọ́wọ́ ẹ̀. Ẹ wá ní kọ́ máa káàkiri, kọ́ máa gbà. Why do you do that? Ẹ wá ní your first fruit, your first salary. Your first fruit ó yàtọ̀ sí first salary o. Fruit ó yàtọ̀ sí salary o. Fruit bí pineapple bí. Bí irúgbìn ni. Ṣé irúgbìn ni salary ni? Ẹni bá ṣe torí kọ́ Bible kodo. So àwọn pastors wọn tán gbọ̀ngbọ̀n wá bẹ́yẹ kì í ṣẹ̀bi wọn. How do we get to this level? Àwọn bàbá wọ̀nyí, àwọn bàbá tó wà lókè wọ̀nyí. Àwọn bàbá tó wà lókè wọ̀nyí. Àwọn occultic pastors wọ̀nyí, occultic godfathers wọ̀nyí, àwọn ló bá gospel jẹ́. Ìgbà tí kíní ìbẹ̀rẹ̀, àwọn náà bẹ̀ sí gbé àwọn òyìnbó yẹn wá. Náà bẹ̀ sí gbé Benny wá. Wọ́n gbé Yọ̀ngí Show wá. Wọ́n bẹ̀ sí gbé gbogbo wọn wá. Náà bẹ̀ sí lẹ́ni pé message wa change. Náà bẹ̀ sí preach foreign gospel completely. Náà bẹ̀ sí sọ̀rọ̀ ọ̀rọ̀ owó. Ibẹ̀ náà bẹ̀ sí gbé if you are not rich, you are not a Christian. Náà bẹ̀ sí gbogbo ẹ̀ ṣe dojú dé mọ́ ọlọ́ọ̀ni. Àwọn bàbá wọ̀nyí ni o. Àwọn occultic bishops Nàìjíríà ni o. Àwọn ló fi lórí go to gospel. Ẹ wo position of gospel today. A sọ̀rọ̀. Ẹni pé
nígbà tí mo ní oore ọ̀fẹ́ mo wà ní Èkó ní 1999 mo wà ní ṣọ́ọ̀ṣì Bishop Okodua Powerline òyìnbó kan wá síbẹ̀ Bishop Okodua ló gbé wá òyìnbó yẹn wá ń sọ̀rọ̀ ó ní 15 years tó ń lálàá ire ó ní òun ní àlá ní America is an American white America ó lóun rí ìmọ́lẹ̀ ó dìde láti America ó ló wá sí Nàìjíríà ó lóun wá béèrè ó ní wọ́n sọ pé ògo gospel nìyẹn ó ló wá sí Nàìjíríà ó ní ká má jẹ́ kí iná ògo yìí kó kú òun ó ní ká má jẹ́ kó kú òun ká má gbé ọkàn lé owó bí àwọn John American pastor ṣe ń ṣe o mo wá mú kìnìún ẹ̀dá ní later the same 1999 àwọn kàbá àwọn yìí ni o àwọn ọkọ tí kàbá wọ̀nyí náà ló wà bẹ́ẹ̀ o wọ́n tún wà bẹ́ẹ̀ wọ́n gbé Moses Sèdílò wá the same 1999 Moses Sèdílò wá jókòó rí báwọn bàbá kàbá àwọn yìí náà ṣe ń bẹ̀ tí bọ́jẹ̀ ti praise bọ́jẹ̀ ti ìgbà tí Sèdílò débẹ̀ ó ní kí ló dé tí wọ́n praise àwọn bàbá ìjọ Ọlọ́run lọ nínú church ṣe pé àwọn bàbá kàbá yìí wọ́n fi church lẹ̀ láti gbà náà wọ́n gbé Moses Sèdílò wá kó tó di bọ́ọ̀bẹ̀ sí gbé rí abọ́ǹkì wá ìgbà tó ń gbé bíánkì ìgbà tó ń lò yó tó tún lò yọ wọ́n ti di abọ́ǹkì sílẹ̀ kó tó di bọ́ọ̀bẹ̀ àwọn kàbá àwọn ọkọ tí kàbá sí àwọn ló dá wàhálà sínú gospel wa tó owó fi débẹ̀ in those days ṣé ẹ tún gbọ́ kọ́ máa sọ̀rọ̀ ìdáríjẹ̀ṣẹ̀ mọ́ prosperity ló kù báyìí ṣé ẹ gbọ́ kọ́ máa sọ̀rọ̀ pé ká má ṣàgbèrè mọ́ ẹ wo marriage tí wọ́n ṣe ní church ẹ wo ijó burúkú tí wọ́n ń jó ẹ wo ijó burúkú tí wọ́n ń jó mo ń wo ọmọ Òdúkọ̀yà lẹ́jọ́ mẹ́ta ẹ wo inú tọ́ bọ́yẹ̀ sí tó ẹ wo bó ṣe ń jó báwọn ṣé adébáyé lè sọ pé gospel tí bàbá Akíntayọ̀mí redeem gbé kalẹ̀ ló wà lórí ẹ̀ kò lè sọ bẹ́ẹ̀ fẹ́mi àwa alájú rí ṣé gospel tí bàbá Akíntayọ̀mí tó gbé holiness dání ṣó ni ṣé CAC tí bàbá Bọ́lá gbé kalẹ̀ lélẹ̀ ẹni pé gbogbo nǹkan ti dojú rí iná ìrẹ́dẹ́ ti kú ní Nàìjíríà owó ló kù ìgbádùn òsì mọ́ prosperity gospel ni wọ́n gbé káàkiri sí wọ́n ti change gbogbo nǹkan irun orí tá à ń dẹ̀ ní sí ó ti change aṣọ tá à ń wọ̀ lọ church ó ti change message wa ó ti change bàtà ó ti change gbogbo nǹkan ó ti change foreign gospel là ń ṣe níbi nǹkan tó fa kí nìyẹn ní ìgbà tí wa nísìnyí la rí pé oníṣẹ̀ṣe pásọ wà láàrin wa ògbóni pásọ wà láàrin wa babaláwo pásọ wà láàrin wa ní ohun tí ó sì rí ẹ̀ẹ́dì gospel ní ta ló respect wa mọ́ ta ló bẹ̀rù Ọlọ́run kìrìsìtẹ́nì mọ́ nobody again ibi tó bàdé nìyẹn kò sún ó lè làwọn tó ń pariwo kíní yẹn ìgbàlà yẹn ló ṣe kó òun ló jẹ́ kókó òun ló jẹ́ kó títí ó ti mú wa sálẹ̀ ó ní àbí ọmọ kan fún wa láti gba ènìyàn là kò sọ pé láti make wa rich ṣáwọn tí ó gba Jésù ṣé wọn lówó lọ ṣé wọn rich ni sí nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ni ìsọkúsọ gbáà ni àìmọye ni àìlóye ni. pé bàbá tí ní káyé mú táàtì síwájú mọ́ pé ìjèrè ọkàn ìgbàlà ọkàn ni kò ṣáájú ó ní èrè kí ló jẹ́ fẹ́yàn kó jèrè gbogbo ayé kó pa kó sọ ẹ̀mí rẹ̀ ni. so àní ìgbà lọ fún sísá yìí ẹgbẹ̀rún náà ẹ̀tún máa rẹ̀bà wò nínú ìkànnì lágbọ̀rọ̀ lọ́yìn àná náà tún padà bọ́lọ́jọ́ mi ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.